ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọ̀fẹ́ mi tó fún ọ. Akíwákí owó àbọ̀ sí orí ìkànnì tí a pè ní Seed of Life Television, níbi tí a ti ń gbádùn Ọlọ́run ní ojoojúmọ́ nípa kíkọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Orí ìkànnì yìí òun la pè ní Seed of Life Television, èyí tí ó kalẹ̀ sí inú ìjọ onítẹ̀bọmi ti Emmanuel ní ojú ọ̀nà ní Àpáta. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ yín, a yìn yín fún àkókò yìí. A dúpẹ́ fún àǹfààní èyí tí a rí gbà láti jẹ́ alààyè ọkàn. Olúwa gbàdúrà pé bí a ṣe ń lọ sínú ọ̀rọ̀ rẹ ní òní, pé kí ẹ̀yin Ọlọ́run alààyè pé kí ẹ darapọ̀ mọ́ wa, kí ẹ fi òye ọ̀rọ̀ yín kí ẹ fi yé wa. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Nínú ọ̀rọ̀ yìí, Olúwa jẹ́ ká rí títà wa ṣe. Ògo ni fún orúkọ rẹ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Orí ọ̀rọ̀ táwọn máa gbé yẹ̀wò ní ọjọ́ tòní la pè ní gbígbẹ́kànlé àti bíbẹ̀rù Ọlọ́run. Gbígbẹ́kànlé àti bíbẹ̀rù Ọlọ́run. A ó sì máa rí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kà láti inú ìwé Sáàmù, orin Dáfídì, orí 34, ẹsẹ̀ 24, láti ẹsẹ̀ 9 dé ẹsẹ̀ 15 tó kà báyìí. Ẹ bẹ̀rù Olúwa, ẹ̀yin ènìyàn mímọ́ rẹ̀, nítorí pé kò sí àìní fún àwọn tí ó bá bẹ̀rù rẹ̀. Àwọn ọmọ kìnìún a máa ṣe aláìní, ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n àwọn tí ó bá bẹ̀rù Olúwa kò ní ṣaláìní ohun rere kan. Ẹ wá, ẹ̀yin ọmọ mi, ẹ tẹ́tí sí mi, n ó sì kọ́ yín ní ìbẹ̀rù Olúwa. Ta ní ń fẹ́ ìyè nínú yín, tí sì ń fẹ́ ẹ̀mí gígùn, tí ó sì fẹ́ pẹ́ láyé? Ẹ ṣọ́ ẹnu yín, ẹ má sọ̀rọ̀ burúkú, ẹ má sì jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀tàn ti ẹnu yín jáde. Ẹ yàgò fún ibi, rere ni kí ẹ máa ṣe. Ẹ wá àlàáfíà, kí ẹ sì máa lépa rẹ̀. Olúwa ń ṣọ́ àwọn olódodo, ó sì ń tẹ́tí sílẹ̀ sí igbe wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, bí kí orí ọ̀rọ̀ èyí tí a ń gbé yẹ̀wò òun ni a pè ní gbígbẹ́kànlé àti bíbẹ̀rù Ọlọ́run. Mo fẹ́ kí a kọ́ wo ohun tí a ń pè ní gbígbẹ́kànlé. Ìgbẹ́kànlé ó jẹ́ ohun tí a ń pè ní gbígbé ara lé Olúwa. Gbígbé ara lé Olúwa, sísinmi lé Olúwa. Kí ni ohun tí a ń pè ní bíbẹ̀rù Olúwa? Ìbẹ̀rù Olúwa ń ṣàfihàn, tàbí kí n sọ wípé ó túmọ̀ sí fífi ara ẹni jì fún Ọlọ́run nínú ìgbọràn àti ní búbu ọlá fún Olúwa. Ní ibi tí a kà yìí, arákùnrin tí a pè ní Dáfídì òun ló kọ orin yìí. A rí pé ó pè wá sí àwọn àkíyèsí kan. Ohun àkọ́kọ́ tó kọ́kọ́ pè wá sí àkíyèsí òun la pè ní pé ẹ bẹ̀rù Olúwa, ẹ̀yin ènìyàn mímọ́ rẹ̀, nítorí pé kò sí àìní fún àwọn tí ó bá bẹ̀rù rẹ̀. Àwọn wo ni ènìyàn mímọ́? Àwọn ènìyàn mímọ́ ni àwọn tí a ti gbàlà, tí wọ́n ti fi ayé wọn tí wọ́n ti fi fún Kristi Jésù. Nítorí pé ìrìn àjò ìwà mímọ́ tàbí kí ìrìn àjò láti bá Ọlọ́run rìn ó pè fún jíjẹ́ mímọ́. A ò lè jẹ́ mímọ́ bí ó bá ṣe wípé a bẹ̀rù Olúwa. Ìdí nìyí tí arákùnrin yìí fi pè wá sí àkíyèsí nínú ibi tí a kà yìí wípé kí a bẹ̀rù Olúwa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, mo ní pé bíbẹ̀rù Olúwa ò ní fífi ara ẹni jì fún Ọlọ́run nínú ìgbọràn àti ní bíbu ọlá fún Olúwa. Ní ibi tí a kà yìí, arákùnrin yìí fi àwọn ọ̀nà bíi 2, 3 láti fi hàn wá ọ̀nà tá a lè gbà láti bẹ̀rù Olúwa. Ohun àkọ́kọ́ òun ni a rí ní ẹsẹ̀ 13. Ó ní ẹ ṣọ́ ẹnu yín. A rí kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ̀ bí a ti ń kó ara ẹni ní ìjánu. A ò lè bẹ̀rù Olúwa bí ó bá ṣe wípé a jẹ́ ẹni tó ní ìjánu,
tó ń kó ẹnu rẹ̀ ní ìjánu. Ó tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkẹtàlá yẹn náà, ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní pé kí á yàgò fún ibi. Ohun gbogbo tí ń ṣe ibi pátá, òun ni Olúwa ń béèrè wípé kí á yàgò fún. Ohun gbogbo tí ó jẹ́ ibi tí ò fi ògo fún orúkọ Olúwa, òun ni Ọlọ́run ń béèrè fún wípé kí á yàgò fún. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, bí apá kejì ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní ẹ máa wá àlàáfíà. Èyí tó fi yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run tiẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ níbì kan, ó ní ẹ wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Èyí tó fi yé wa wípé a ò lè bẹ̀rù Ọlọ́run, tàbí kí n sọ wípé a ò lè ní ìpayà, a lè fi ara ní jì fún Ọlọ́run bí ò bá ṣe wípé à ń wá àlàáfíà pẹ̀lú àwọn ènìyàn. Nítorí pé nínú ayé tá a wà yìí, a ó rí àwọn ènìyàn tó jẹ́ ẹni tí ò lépa àlàáfíà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a nílò láti lépa rẹ̀. A nílò láti gbé ìgbé ayé àlàáfíà. A nílò láti wá àlàáfíà ní ibi tí ó dàbí ẹni wípé kò sí àlàáfíà. Ní ibi tí a kà yìí, a rí àyọrísí bíbẹ̀rù Olúwa àti gbígbẹ́kànlé Olúwa. Tàbí kí n tiẹ̀ tó lọ síbẹ̀, mo wò ó wípé a ò lè gbẹ́kànlé Olúwa bí ò bá ṣe wípé a bẹ̀rù rẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run òun ló mú ìgbẹ́kànlé wá. Nítorí pé bí a bá gbẹ́kànlé tí a fi ara wa jì fún Olúwa, a ò ní ìgboyà nínú rẹ̀. A ò lè gbára lé Olúwa nínú rẹ̀. Ní ibi tí a kà yìí, a rí àwọn àyọrísí gbígbẹ́kẹ̀lé Olúwa àti bíbẹ̀rù Olúwa. Ní ẹsẹ̀ ìkẹwàá, ó ṣílẹ̀kùn ìbùkún. Bíbélì sọ wípé ẹ bẹ̀rù, ó ní àwọn ọmọ kìnìún a máa ṣe aláìní, ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n àwọn tó ń wá Olúwa kì yóò ṣe aláìní ohun kan. Ní ẹsẹ̀ ìkẹsàn-án yẹn náà, ó sọ fún wa, ó ní nítorí pé kò sí àìní fún àwọn tí ó bẹ̀rù rẹ̀. Èyí tó fi yé wa wípé bí a bá ní ìgbẹ́kànlé nínú Ọlọ́run tí a sì bẹ̀rù Ọlọ́run pẹ̀lú, a ó gbé nínú ọ̀pọ̀. Kò ní sí àìní nínú ilé wa, kò ní sí àìní ní gbogbo ọ̀nà wa. Ó jẹ́ ìbẹ̀rù Ọlọ́run àti gbígbẹ́kànlé, ó jẹ́ orísun ìbùkún fún ayé ẹni tó bá ṣe bẹ́ẹ̀. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Ní ẹsẹ̀ ìkejìlá, Bíbélì sọ wípé ó ní ta ní fẹ́ ìyè nínú yín. Èyí tó fi yé wa wípé bí a bá bẹ̀rù Olúwa tí a sì gbẹ́kànlé, a ò ní ìyè nínú Ọlọ́run. A ò ní ìyè ní ìgbà tí ohun gbogbo, tàbí kí n sọ wípé tí ò bá ní àtà wà ní ibi tí ó pé kò sí ìyè, àti tí kò sí àlàáfíà. Ọkàn wa yóò lè sinmi lé Ọlọ́run, wípé Ọlọ́run tó jẹ́ orísun àlàáfíà yóò lè fún wa ní ìyè. Ó tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkejìlá yẹn, ó ní pé tí ń fẹ́ ẹ̀mí gígùn tí ó sì fẹ́ pẹ́ láyé. Èyí tó fi yé wa wípé ẹni tó bá bẹ̀rù Ọlọ́run tó sì ní ìgbẹ́kànlé yóò fi ọ̀rọ̀ Ọlọ́run yóò fi ṣe àtọ̀ní ayé rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ni yóò jẹ́ èyí tí yóò pa á mọ́ nínú ewu gbogbo. Ọ̀rọ̀ Ọlọ́run yìí òun ni yóò jẹ́ èyí tí yóò mú ìyè nínú ohun gbogbo. Kí ni ohun tí mò ń bá wa sọ ní òwúrọ̀ yìí? Ohun tí mò ń sọ náà ni wípé Ọlọ́run retí gẹ́gẹ́ bí onígbàgbọ́ tó ti jẹ́wọ́ Kristi ní Olúwa àti Olùgbàlà. Ìgbàlà wa kò pín sí ibi tí a jẹ́wọ́ rẹ̀ nìkan. Ìgbàlà wa ń tẹ̀síwájú bí a ti ń dàgbà nínú Olúwa lójoojúmọ́. Dídàgbà nínú Olúwa lójoojúmọ́ ó pè fún gbígbé ara lé Olúwa. Ó pè fún bíbẹ̀rù Olúwa nínú ohun gbogbo èyí tá à ń ṣe. Ohun tí mò ń sọ lónìí náà ni wípé Ọlọ́run pè wá sí àkíyèsí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Wípé a nílò láti bẹ̀rù rẹ̀, a nílò láti gbẹ́kànlé, a nílò láti gbàgbọ́, a nílò láti gbé ara lé, a nílò láti fi ara wa jì fún Ọlọ́run ní gbígbọ́ràn sí. Ó ti fi ọ̀rọ̀ rẹ̀ fún wa, èyí tó jẹ́ àtọ̀nà wa. Ọ̀rọ̀ rẹ̀ yìí òun ló fi ń tọ́ wa ní ojoojúmọ́.
bí a ṣe ń kà á tí a sì ń ṣe àṣàrò nínú rẹ̀, Olúwa ń retí wípé ká ní ọkàn èyí tí ń bẹ̀rù rẹ̀, èyí tí ń fi ara jì fún Ọlọ́run, ká ní ọkàn èyí tó ń gbọ́ràn sí Ọlọ́run. Mo gbàdúrà wípé Ọlọ́run alààyè yóò rin ayé wa lọ́wọ́. Ohun tí a rí dìmú nínú ẹ̀kọ́ tòní náà ni wípé a nílò láti lépa àlàáfíà, a nílò láti kó ẹnu wa ní ìjánu, a nílò láti yàgò fún ohun gbogbo èyí tó ń ṣe ibi. Ní ìgbà tí a bá sì ṣe eléyìí, yóò ṣí ilẹ̀kùn sílẹ̀ fún ìbùkún fún ayé wa, yóò fún wa ní ẹ̀mí gígùn, yóò sì fún wa ní ìyè àìnípẹ̀kun. Mo gbàdúrà wípé Ọlọ́run alààyè yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ yín, a yìn yín fún ọ̀rọ̀ yín èyí tí ẹ rán jáde. Olúwa gbàdúrà wípé agbára àti orí ọ̀fẹ́ yìí tá a nílò láti bẹ̀rù yín, láti páyà yín, láti fi ara wa jì fún ẹ̀yin Ọlọ́run lórúkọ Jésù, Olúwa jọ̀ọ́ fi fún wa. A gbàdúrà wípé a sọ nínú ọ̀rọ̀ yìí wípé ká gbẹ́kànlé yín. Olúwa béèrè wípé agbára èyí tá a nílò láti gbẹ́kànlé yín ní ìgbà tó ti dàbí wípé ohun gbogbo ó dojúrú. A gbàdúrà wípé kí ẹ̀yin Ọlọ́run alààyè kí ẹ ràn wá lọ́wọ́ láti gbọ́kànlé yín lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. A gbàdúrà pé ọ̀rọ̀ èyí tá a ti gbọ́ lónìí kó má ṣe takò wá ní ìtẹ́ ìdájọ́. Olúwa ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo tún rán wa létí wípé ká má ṣe gbàgbé láti darapọ̀ mọ́ wa nínú ètò yìí nípa títí aago èyí tó wà ní apá ọ̀tún wa. Aago yìí ni yóò máa rán wa létí ní àwọn àkókò ìgbà tí àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí tó bá ti ń dé orí afẹ́fẹ́. Aago kejì òun ni yóò máa sọ fún wa ní àwọn ìgbà tí ẹ̀kọ́ yìí tí ó bá ti ń wá sí ayé. Mo gbàdúrà wípé bí a ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run alààyè yóò bùkún ayé wa. Ẹ ṣé.